lójoojúmọ́ làálà à ń ṣe wàhálà à ń ṣe ọjọ́ ní gbé ẹ̀wọ̀ àṣàyàn ńlá kan lọ. Àyíkọ̀ ọlọ́wọ́ bá wò láti jẹ́ ọjọ́ yìí tí mo ti ráyọ̀ bí ọba báyọ̀ bá tó wà lọ. Ọlọ́run àti pàdé lọ́wọ́ nígbà àti pàdé lọ́wọ́ àti pàdé tí ká àjà ní orí bí ó tọ̀ lọ. Àṣàyàn ńlá kan lọ. Àyíkọ̀ lọ́lẹ̀ àti àṣẹ tí ẹ̀kọ́ lọ. Ìwé aṣọ tí ọ̀tọ́ là. Ọlọ́wọ́ ọ̀gáwọ̀ ọ̀sẹ̀ tó kọjá lórí mo tó mọ̀ nípa àgbàwó mọ̀ọ́dà. Mi ò mọ̀ àgbàwó mọ̀ọ́dà. Lọ́sẹ̀ tó kọjá ọlọ́wọ́ náà mo lo kíláàsì. Mi ò ní ìgbà tí mo wá lọ kíláàsì. Mo wá nílé owó báyìí ó ṣe báyìí. Hello,